Ọmọ
ọ̀nà
máa fẹ́ ṣe pápápá wọ́n lè máa tètè máa lọ sí ìtọ́jú wa. Balógun ọpẹ́ ní òdu wọlé. ṣe official recognition and wọ́n sọ fún wa pé nínú ìtàn kò sẹ́gbẹ́ tó ṣe recognition tó dẹ̀ gba ipò kíní lójúde ọba tó tẹ̀lé gbọ̀ngàn ṣùgbọ́n àwa ṣe lè ní ọlá yín ọlá ọlọ́run ni wọ́n gbé ife ìlú wa àti 500,000 Glow award 500,000 for ẹgbẹ́ bàbá wáyé fún ọkùnrin aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú. This is the award first in the history of odidi ọba pé ẹgbẹ́ tó kọ́kọ́ jáde lákọ̀ọ́kọ́ wọ́n lè lo ipò kìíní wọ́n ní kí fi tó wa létí ni last year nípa lórí ṣe sọ. A pín àwọn items táwọn school lò àwọn nǹkan ìkọ̀wé bags books exercise books water bottle àti àwọn ọmọ bẹ́ẹ̀ la pín ṣùgbọ́n lọ́tẹ̀ yìí a fẹ́ ṣe school uniform. Ìgbàgbọ́ wa ni pé tí ẹgbẹ́ kọ̀ọ̀kan bá lè máa ṣe díẹ̀ bẹ́ẹ̀ yẹn kò ní pẹ́ tàbí débi tá à ń lọ lábẹ́ ọlọ́run ní Ìjẹ̀bú land. Adé àwọn school kan tó jẹ́ pé àwọn ọmọ míì gan wọn lè wá sí ọmọ méjì nìyá bí torí pé school uniform kan ní alẹ́ afford ọmọ kan wá lọ́sẹ̀ àwọn ọmọ kékeré yẹn wá lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́tà gbọ́ ọmọ tó ń ṣẹlẹ̀ ẹ̀fẹ́ lè máa ṣubú ìdí ní ìtàkùnṣe ìtàṣe àti ti sọ pé kò ní tẹ́gbà ọdún nìkan ó máa lọ because 1,000 wá ṣe ń lọ as of today 500 afẹ́ pínlẹ̀ ní gbogbo ẹ̀fọ́ la kó wá lọ́pọ̀ díẹ̀ a máa ṣẹ̀ṣẹ̀ sáwọn schools yẹn but for the purpose of the presentation today a ní àwọn kọ̀ọ̀kan nínú àwọn uniforms yẹn bí Balógun Ọpẹ́yẹmí Òdùwọlé please come Ọpẹ́yẹmí Òdùwọlé. Ìyàrá pẹ̀lú ọlọ́run a máa ṣe presentation yẹn sì mo ní ó di ẹni tó fẹ́ ṣe presentation yẹn ni Ọpẹ́yẹmí Òdùwọlé. Ok, ẹ bá bí. So a máa pè àwọn. Nǹkan tá a ṣe ni pé a lọ sáwọn schools yẹn a take measurement àwọn tá a fẹ́ fún àwọn tá a fi kò nídìí ẹ̀ wọ́n tó wọ́n síta take measurement. Appreciation as a civil committee and our schools stay after fully ní ọdún yìí lára wọn wà níbí gbogbo lè méèkì láti wá síbí lẹ́yìn wà lára wọn tó wà níbí a máa make presentation yẹn fún wọn tó bá dẹ̀ dé láti Tuesday lọ àlọ́ máa drop àwọn tó kù lórí àwọn ṣẹ̀rí pọ̀ so àwọn tí máa kọ́kọ́ pè ní our now call on Mrs. Unisa from St. Philip's Catholic Primary School Akọwa. So I could definitely I'm aware to our man change and one so one year one pack of our level. So please, this is for St. Philip's Catholic Primary School Akọwa. Àwọn ẹgbẹ́ tó kúra wọ ìjọ ìyá
What we have done today
as a result of the failure of the successive administration in Nigeria. So what we have done today, we have solved society problem. And one of the reasons we are in the world, I believe one of the reasons we are in the world is to solve our problem and also to solve other people's problem. So thank you very much. On this note, I would like to present this school report to the Day Primary School. Round of applause, please. The next person I'm going to be calling to help us make the next presentation. Reverend S.O. Olupito from G School, Okunlesere. Òkúnlẹ̀ ṣe jẹ̀bú LG School Òkúnlẹ̀. Good evening, ladies and gentlemen. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ ṣé gbogbo yín tẹ́ ẹ fetí sílẹ̀, ẹ ṣé gan-an. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o. Ní ìgbà tí àwọn ọmọ ẹgbẹ́ tó dá yìí tí wọ́n wá béèrè lọ́wọ́ dádì wa báwọn fẹ́ fi wọ́n ṣe bàbá ẹgbẹ́. Hello. Hello. Ẹ jọ̀ọ́ ẹ fetí sílẹ̀ kẹ́ lè kọ́ nǹkan kan níbí báyìí. Ẹ má bínú sí mi rárá. Ìṣẹ̀lẹ̀ ẹ̀rù bà mí because ọmọkùnrin kan péré ni mo bí. Àti obìnrin mẹ́ta. Èèyàn kan ló bèrè fún obìnrin mélòó. But mo wà very very happy to be like the mother of these people because today we won. We did not only win, we made winning a way of life. We won flat down. We won because we won. We won because we are the first. Because we are Baba Mayegun Asiwaju. We are the first. There is none like Asiwaju, Baba Mayegun, none like it at all. We won because we were composed, comported, we stood like great soldiers, and we won. And even when we won, the way and manner that we showed the gallantry, it was fantastic. I am so happy to be associated with
Ọmọ
ọmọ bá lóun ṣẹ́gun ọmọ tó kú pàrọ̀ jọjọ ṣẹ́gẹ́ báàgì ṣẹ́gẹ́.
Thank you.
Somewhere
Baby, I'm
Fẹ́mi, àyìnbó ní káàrí ọdún tó kọjá tó gba pounds. Máa ní iṣẹ́ tó pàdé nípò fún ọ̀ṣẹ́. Nípò fún bọ́ọ̀sì ní ọ̀ṣẹ́, ètò bèrè ọ̀ṣẹ́. Màá ní kí mọ́, ọ̀nà ìkọ̀jẹ́ nínú owó ẹ̀. Ọdún sábà lára ọkọ̀ ọdún. Bàtà fún ẹgbẹ́ náà. Bàtà fún nínú lọ́dọ̀. Wà ní kí mọ́ àti ìgbésẹ̀ fún ẹgbẹ́. Owó náà wọ̀ mí. Sọ́nà lórí ní ọ̀la. Ní ọ̀la bèbí o. Sweet ìbí ní ọ̀la. Yéèrè ọ̀la. Ṣèlè ọ̀la. Lèmi àyè máa kí ẹ̀. Òjèlè ọ̀la. Wà ní kí mọ́ àti. Òjèlè ọ̀la. Thank you. Yummy. Kasimu maa wule, mana bi? Yóò tó ka pẹ́yẹ yìí kan. Eji. Iye ni New York City. Eji. Mama abisaya mi ọmọdé ọdún fún wa mi. Abisaya ọmọdé ọdún fún wa. Ìlú New York City lọ́wọ́ ọ̀rọ̀ kìí tó. Ọmọ afọlọ́sọ sáyọ̀ rẹ̀. Tó bá ṣe bí ọbẹ̀ máa ma rí. Ẹlẹ́sìn kápákápá. Nílé máa ma ẹ̀. Sáyọ̀ rẹ̀. Èdè tún lè máa ma ẹ̀. Sáyọ̀ rẹ̀. Ọmọ ìtàkùn òkú apẹlẹ́gbà mi ò ń wọ́n tó. Owó ń dá òkú wà. Sáyọ̀ rẹ̀. Ọmọ lábúrú èdè. Ọmọ lábúrú èdè.
ti wá nìyẹn jàǹdó àmàlù ẹsẹ̀ ìmọ̀-ẹ̀gbọ́n ṣé pàmì tẹ́lẹ̀ ń lé ìdàpọ̀ ọmọ rẹ̀ lẹ́yẹ Toronto tó tutù dàpọ̀ ọkọ̀ táwọn àkọ́kọ́ bá mi kí dára nàdé dàpọ̀ rẹ̀ lẹ́yẹ jàǹdó ọmọ òògùn wọlé olúwọlé ní ìyẹn olúwọlé ní ìyẹn.
ẹ ti wà lórí 47 years old lójú mi ló máa ṣe ìpàdé náà máa pè ní something ẹ̀dá gbogbo oúnjẹ kò yẹ ìyẹn máa ń wò wá mi o gbogbo tó ṣe ṣe rárá àwọn èèyàn àbúrò yẹ wọ́n sọ̀rọ̀ àwọn adájọ́ ti wù yìí ojoojúmọ́ làwọn sọ́jọ́ ọmọ má kí yàtọ̀ mi gbogbo ọkọ̀ àwọn ìjẹ̀bú pọ̀ pa àwọn pinnu báwo ni ẹ ṣe sí bọ́ọ̀lù ìjẹ̀bú níbi ìjẹ̀bú sẹ́ẹ̀lì ìjẹ̀bú ìwọ̀n pẹ́ẹ́lì olùsọ̀kọ̀ lẹ́kọ̀ọ́ kí ẹ máa bàjẹ́ wẹ̀ ní àgbẹ̀bí káàkiri mo ṣe ní nàìjíríà mo ṣe ní hip-hop yìí ìkẹlẹ̀ mo ṣe ní lọ́dọ̀ nàìjíríà èèyàn kan wájú kọ́ sí ìjẹ̀bú òkú ọ̀dẹ̀ tí ìtàlẹ́ lọ ó wá pàṣẹ kó bá àánú wọn dé orí ẹ̀kọ́ àgbẹ̀bí káàkiri bàbá àgbàdo ọmọ ọ̀gùn dáná. Ọ̀pá ẹ̀yẹ mi ọmọkùnrin wọlé.